Ọ̀rẹ́ mi àtàtà, inú mi dùn láti kọ lẹ́tà yìí sí ọ. Báwo ni ìwọ àti ẹbí rẹ? Mò ń kọ lẹ́tà yìí sí ọ láti sọ fún ọ nípa ìgbéyàwó ọmọbìnrin mi. Ìgbéyàwó náà máa wáyé ní ọjọ́ kẹrìnlélógún, oṣù kẹwàá, ọdún yìí. A ti mú aṣọ fún ẹbí àti ọ̀rẹ́. Mo fẹ́ ko bá mi mójútó gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú oúnjẹ. Bá mi pe alásè tó dára. Mo ti pe ẹni tó máa kọrin. Mo nílò ìmọ̀ràn nípa ẹ̀bùn tí mo lè fún àwọn àlejò mi. Tí o bá ní ìbéèrè láti bi mí tàbí àwọn nǹkan mìíràn tí o fẹ́ sọ fún mi, jọ̀wọ́ jẹ́ kí n mọ̀. O ṣé púpọ̀, a máa ríra láìpẹ́.